Lord, hallelujah. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ní gbogbo àgbáyé pé ẹ kú òwúrọ̀, ẹ sì kú ìsinmi ọjọ́ òní. Bí Kristi bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, a ó jùmọ̀ ṣe ọ̀pọ̀ ìsinmi ní ayé. Kí a tó lọ nínú ọ̀rọ̀ Ọlọ́run, ẹ jẹ́ ká tẹríba fún àdúrà. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run wa, Kristi olùgbàlà, ní orúkọ rẹ làwa sọ wípé o ṣé. Ní orúkọ Jésù gba ọpẹ́ wa. A rí ọwọ́ rẹ nínú ayé wa. Pàápàá lẹ́yìn Sunday, lẹ́yìn àjíǹde yìí, a sọ wípé o ṣé. Sunday àkọ́kọ́ lẹ́yìn àjíǹde rẹ. Àwa dúpẹ́ fún ìkàsí rẹ nínú ayé wa. A dúpẹ́ nítorí pé o fi ara rẹ lélẹ̀ fún wa. A sì mọ rírì rẹ. Ọlọ́run, àwa dúpẹ́ lówùúrọ̀ yìí. Bàbá onímájẹ̀mú ńlá, gba ọpẹ́ wa. Ní ti ẹ̀ṣẹ̀, Ọlọ́run máa dáríjì o. À ń lọ nínú ọ̀rọ̀ rẹ lówùúrọ̀ yìí. Agbára àṣẹ ọ̀rọ̀ rẹ jẹ́ kó ti ẹnu wa jáde. Agbára àṣẹ ọ̀rọ̀ rẹ jẹ́ kó wọnú ayé wa. Gbogbo etí tó máa gbọ́ ọ̀rọ̀ yìí lórúkọ Jésù, ọwọ́ àtúnṣe rẹ Ọlọ́run jẹ́ kó wọnú ayé wọn. Ọ̀rọ̀ tá a fẹ́ sọ ní òwúrọ̀ yìí pẹ̀lú gbogbo ènìyàn ní gbogbo àgbáyé nínú orúkọ rẹ, Ọlọ́run mi jẹ́ kó ṣe ìtẹ́wọ́gbà. Olúwa, jẹ́ kí àṣàrò ọkàn mi níwájú àwọn ènìyàn rẹ àti ọ̀rọ̀ ẹnu mi ní orúkọ Jésù kó jẹ́ ìtẹ́wọ́gbà níwájú rẹ. Ní orúkọ Jésù Olúwa wa, àmín. Àwa ọmọ Ọlọ́run lẹ́ẹ̀kan sí i, mo tún kí wa pé a kú ìsinmi àkọ́kọ́ lẹ́yìn àjíǹde. Bí Kristi bá fa ìbọ̀sí rẹ̀ sẹ́yìn, gbogbo wa pátá a ó ní ìpín nínú ìjọba Ọlọ́run. Lówùúrọ̀ yìí, ohun tí mo fẹ́ ká jọ fi jíròrò nínú ọ̀rọ̀ Ọlọ́run, mo pe àkọlé rẹ̀ ní ṣọ́ ìgbé ayé rẹ, nítorí ìgbésí ayé tí ò ń lò à ń kọ sílẹ̀ ni. Ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ń gbọ́ ohùn mi ní gbogbo àgbáyé, mo fẹ́ ká ṣọ́ ìgbésí ayé wa dáadáa, nítorí pé gbogbo ohun tá à ń ṣe nínú ayé, àkọsílẹ̀ rẹ̀ ó dájú. Gbogbo ìwà tèmi àtìwọ́ ń wù, gbogbo ìrìn ẹsẹ̀ wa, gbogbo ìṣe wa, àkọsílẹ̀ rẹ̀ ó ṣe kí ni, ó dájú. Torí náà gbogbo ìwà tó ń wù mo fẹ́ kó máa ṣọ́ nínú ọ̀rọ̀, nínú ìṣe, nínú ìgbésẹ̀, ohun gbogbo tó bá ń ṣe. Mo fẹ́ kí ìwọ tó ń gbọ́ ohùn mi kó máa ṣọ́, nítorí pé Ọlọ́run wà láàyè. Kò sí ohun tí ò lè ṣe nínú ayé mi àtiwọ́. Gbogbo ohun tí ìwà tí èmi àtiwọ́ ń wù, à ń ṣe àkọsílẹ̀ rẹ̀ o. Ìbá ṣe rere ni, ìbá sì ṣe búburú. Ẹ jẹ́ ká lọ wo ọ̀rọ̀ Ọlọ́run ká tó máa tẹ̀síwájú. Ẹ jẹ́ ká wo ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nínú ìwé Ìfihàn, orí 22. Ìwé Ìfihàn, orí 22. Ẹ jẹ́ ká jọ ṣí Bíbélì wá síbẹ̀, gbogbo ènìyàn pátápátá ni kó ṣe. Ẹsẹ̀ 11 dé ẹsẹ̀ 12 rẹ̀. The book of Revelation chapter 22 from verse 11 to verse 12. Let's hear what the word of the Bible says. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí ọ̀rọ̀ ìwé mímọ́ wí. Ó kà báyìí pé ẹni tí í ṣe aláìṣòótọ́ kí ó máa ṣe aláìṣòótọ́. Ẹni tí í ṣe ẹlẹ́gbin kí ó máa ṣe ẹlẹ́gbin ṣó. Ẹni tí í ṣe olódodo kí ó máa ṣe olódodo ṣó. Àti ẹni tí í ṣe mímọ́ kí ó máa ṣe mímọ́ ṣó. Kíyèsí, èmi ń bọ̀ kánkán, èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti san án fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ yóò ti rí. Àwọn ọmọ Ọlọ́run ṣáà gbọ́ ohùn ọ̀rọ̀ yẹn. Ẹni tó bá ń ṣe olótìtọ́, Bíbélì ní kó máa ṣe nìṣó. Ìwọ tó jẹ́ pé ibi ló mọ̀ ọ́ ṣe, máa ṣe nìṣó. Ìwọ tó jẹ́ pé ó máa fi ọ̀rọ̀ ẹnu rẹ bá tọmọlàkejì rẹ jẹ ni, máa ṣe nìṣó. Gbogbo ohun tó bá mọ̀ ọ́ ṣe, ó máa kó èrè rẹ̀ lọ́jọ́ kan. Torí náà à ń ṣe àkọsílẹ̀ rẹ̀ fún ọ. Ìwọ tó ń gbọ́ ohùn mi ní òwúrọ̀ ọjọ́ ìsinmi yìí, pàápàá ní Sunday tó tẹ̀lé àjíǹde yìí, ohun tó ń ṣe yẹn túbọ̀ tẹra mọ́ o. Ṣùgbọ́n ìbá dára fún ọ kó fi sílẹ̀, torí Bíbélì sọ fún wa, ó ní èrè mi ń bọ̀ kánkán, èmi máa san fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ ti rí. Ọ̀rọ̀ Ọlọ́run ni o. Torí náà ṣọ́ ìwà rẹ, ṣọ́ ohun gbogbo tó ń ṣe. Má bà tọmọ ọlọ́mọ jẹ́. Má jẹ́ kẹ́ni tébi ń pa kébi tún máa pa nìṣó. Ìwọ náà fẹ́ tébi ń pa lóúnjẹ jẹ. Má ro pé àtó bá ṣoore fún èèyàn wọn fi bí iṣu ọ. Máa ṣe nìṣó. Kò sóhun tí ò lérè. Ó gbọ́ olórin ni. Ó ní a ó gba èrè rẹ̀ nígbà tí Jésù bá dé.
ohun tá a ṣe fọ́lọ́run kò gbé àfipamọ́ ni a ó gbà o, a ó gba èrè rẹ̀ o nígbà tí Jésù bá dé. Ohun tá a ṣe fọ́lọ́run kò gbé àfipamọ́ sọ́run ni. Kò sóhun tá a ṣe tó gbé láyé. Gbogbo ohun tẹ́mi àti ìwọ ń ṣe, à ń ṣe àkọsílẹ̀ rẹ̀. Ìwọ tó ń sin Ọlọ́run máa sìn ín nìṣó. Ìwọ tó ń hùwà tí ò tọ́, ò bá dára kó kúrò níbẹ̀. Torí mi ò ní sọ fún ọ pé kó o máa ṣe nìṣó. Nítorí pé nígbà tí ìpè bá dún, gbogbo ìta tí bá ọ sọ yìí náà yóò jẹ́ ìjẹ́rìí níwájú Ọlọ́run. Torí náà ẹ̀yin tí ẹ̀ ń ṣe rere, ẹ máa ṣe nìṣó. Ìwọ tó ń ṣe ibi, mo rọ̀ ọ́ láti jáwọ́ níbẹ̀. Ìwọ tó ń ba tọmọlàkejì rẹ jẹ́, ìwọ tó ń fẹ́ káwọn ọmọ ọlọ́mọ kí wọ́n dókè, ìwọ tó bá rẹ tó fẹ́ dókè tó ń jábọ́, ìwọ tó bá rẹ tó fẹ́ ṣe rere tó ń sọ pé kò sí ọ̀nà níbẹ̀, ò bá jáwọ́, jẹ́ kẹ́ni tó ń ṣe rere máa ṣe nìṣó. Ìwọ tẹ̀síwájú nínú rere ní ṣíṣe o. Èmi ò ní kọ́ láti máa ṣe bí, torí pé Bíbélì sọ fún wa nínú ìwé ìfihàn, ó ní mo sì rí òkú àgbà àti èwe, ó ní wọ́n dúró níwájú ìtẹ́ ìdájọ́. Praise the Lord. Ó ní wọ́n ká ọwọ́ wọn sẹ́yìn, wọ́n sì dúró níwájú ìtẹ́ ìdájọ́. Ìyẹn ni pé gbogbo iṣẹ́ rere tá a bá ṣe, à ń ṣe àkọsílẹ̀ rẹ̀. Gbogbo iṣẹ́ ibi tó bá ṣe, à ń ṣe àkọsílẹ̀ rẹ̀. Gbogbo ọ̀rọ̀ ẹ̀yìn, ọ̀rọ̀ ìbànújẹ́ tó bá ṣe, à ń ṣe àkọsílẹ̀ rẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ò fẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ kó tẹ̀síwájú nínú agbo ìjọ tó ń lọ, à ń ṣe àkọsílẹ̀ rẹ̀. Ìwọ tó sì ń gbárùkù ti ìránṣẹ́ Ọlọ́run, tó bá ń gbé àjàgà, tó bá ń gbé ọwọ́ ibi mímọ́ sókè, tó ò jẹ́ kó wálẹ̀, à ń ṣe àkọsílẹ̀ rẹ̀. Ìwọ tó wá jẹ́ pé òun fi Jésù bojú, òkùnkùn sì pọ̀ nínú ayé rẹ, Olúwa ń rí ọ o, bẹ́ẹ̀nìyàn kò rí ọ, Ọlọ́run ń wò ọ́, ó mọ ohun gbogbo tó ń ṣe, ó sì mọ gbogbo, ó sì lè ṣe ohun gbogbo. Torí náà ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ń gbọ́ ohùn mi lówùúrọ̀ yìí, ní gbogbo ibi òun kẹ́tì lè máa gbọ́ mi, ohun gbogbo tí ìwọ ń ṣe nínú ayé, à ń ṣe àkọsílẹ̀ rẹ̀ o. Túbọ̀ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run yẹn sọ fún ẹ̀yin tí ò sí lórí afẹ́fẹ́ nígbà tá a bẹ̀rẹ̀. Ẹ gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nínú ìwé ìfihàn chapter 22 verse 11 to 12. Ó ní ẹni tí í ṣe aláìṣòótọ́ kí ó máa ṣe aláìṣòótọ́ nìṣó, ẹni tí í ṣe ẹlẹ́gbin kí ó máa ṣe ẹlẹ́gbin nìṣó, àti ẹni tí í ṣe olódodo kí ó máa ṣe olódodo nìṣó, àti ẹni tí í ṣe mímọ́ kí ó máa ṣe mímọ́ nìṣó. Kíyèsí, èmi ń bọ̀ kánkán, èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti san fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ yóò ti rí. Behold, I come quickly, and am rewarding is with me, to give every man according to his work shall be. Ẹ̀yin ọmọ Ọlọ́run iṣẹ́ ti gbọ́ bí iṣẹ́ rẹ̀ yóò ti rí tó ti ń ṣe. Ọlọ́run ṣetán láti fi hàn o. Torí náà jẹ́ olótìtọ́ níwájú Olúwa, máa sin Olúwa nígbà tó wà àti nígbà tí ò wà. Máa ṣe ìfẹ́ rẹ̀, máa rìn déédéé pẹ̀lú Ọlọ́run, má fẹnu bà tèèyàn jẹ́, máa tọ́jú àwọn agbolé ìgbàgbọ́, máa ṣe ìfẹ́ Kristi. Èrè Olúwa ń bọ̀ kánkán láti san fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ ti rí, ìbá ṣe rere, ìbá ṣe búburú. Ẹ jẹ́ ká tẹríba lórí ọkàn wa ní gbogbo bí tí ẹ ti gbé ń gbọ́ ohùn mi. Ẹ̀ṣẹ̀ wo ló wà lọ́wọ́ èmi àti ìwọ tí kò ní jẹ́ kó Olúwa gbóhùn wa, pàápàá tá a lè máa kọ sílẹ̀ fún wa, tó lè di ìyà fún wa nínú ilé ìkẹyìn wa, tó lè mú wa jìyà ayérayé. Máa sọ fún Ọlọ́run, Olúwa dáríjì. Begin to confess your sin before God. Start to tell God, oh Lord, forgive me all sins that might hinder me before you. Oh Lord, forgive me. Máa sọ fún Ọlọ́run, Olúwa dáríjì mi gbogbo ẹ̀ṣẹ̀ tó lè fi mí pamọ́ níwájú rẹ̀. Ẹ̀mí mímọ́ dáríjì mi. Fún ẹ̀yin tá a jọ ń gbàdúrà yìí tẹra mọ́, máa sọ fún Ọlọ́run, Olúwa, gbogbo ẹ̀ṣẹ̀ wo ni mo dáwọ́lé, níbo ni mo ti bá tọmọlàkejì mi jẹ́, ètò lè jẹ́ kí ìwọ Ọlọ́run kó kọ̀ sílẹ̀ kó má sì gbóhùn mi. Olúwa jọ̀ọ́ fi àánú rẹ gbà mí. Máa sọ fún Ọlọ́run, àkókò náà rèé o. Olúwa pa ẹ̀ṣẹ̀ mi rẹ́, ró ti ikú rẹ̀ àti ẹ̀jẹ̀ rẹ̀ lórí àgbélébùú. Olúwa jọ̀ọ́ fi pa ẹ̀ṣẹ̀ mi rẹ́, ró ti àjíǹde rẹ̀. Olúwa má rántí ẹ̀ṣẹ̀ mi. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ máa ṣàmì níbi gbogbo tí ẹ bá wà. Orúkọ Jésù. Ọlọ́run wa, àwa dúpẹ́ lọ́wọ́ rẹ. Àwa yìn ọ́ lọ́pọ̀lọpọ̀ fún òní ọjọ́ ìsinmi àkọ́kọ́ lẹ́yìn àjíǹde. Àdúpẹ́ fún ọwọ́ agbára rẹ tó fi gbé wa ró. Àdúpẹ́ ọ̀rọ̀ rẹ tó ti rán sí wa pé ìwọ ń bọ̀ kánkán, ó máa san fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ ti rí. Ọlọ́run, àwa yìn ọ́ fún ọ̀rọ̀ rẹ, gba ọpẹ́ wa.
àwa ké pe olówùúrọ̀ yìí Olúwa a fẹ́ agbára àtúnṣe, agbára àtúnṣe, agbára àtúnṣe. Olúwa jẹ́ kó bà lé ayé wa. Gbogbo ènìyàn tó gbọ́ ohùn àdúrà yìí, ẹ̀mí mímọ́ yóò wọ palẹ̀, yóò tún ọ mọ níbi gbogbo tí Sátánì ti fẹ́ máa fìyà jẹ ọ́ láti má lè ṣe ìfẹ́ Ọlọ́run tó bẹ́ẹ̀ gẹ́ tó fi pàdánù ilé ológo. Ọlọ́run ẹ̀mí mímọ́ ó yá kó máa fi àánú gbà wá kúrò lọ́wọ́ àwọn ẹ̀mí adarí ẹni síbi tí a kò fẹ́. Ọlọ́run kó gbà wá. Ọwọ́ àtúnṣe Ọlọ́run ó yá kó wọnú ayé mi àtiwọ́. Olúwa tún wa ṣe lábẹ́ bó tilẹ̀ hùn kó rí. Ọlọ́run ìpè májẹ̀mú ó yá ṣe àtúnṣe ayé wa. Àwọn àpè ọ́ Olúwa, agbára láti máa ṣe ìfẹ́ rẹ, agbára láti máa rìn ní ìlànà rẹ, agbára láti máa ṣe ohun tó dára ní ojú rẹ, agbára ẹ̀rí ọkàn tòótọ́. Olúwa ó yá fi fún wa. Olúwa gbọ́ igbe wa o. Lówùúrọ̀ yìí la ké pe Ọlọ́run. Olúwa gbọ́ ohùn ẹ̀bẹ̀ wa. Mo súre fún gbogbo ènìyàn táàjọ wà lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ yìí. Ẹ gbọ́ bí Olúwa ti ń bẹ tẹ́mi rẹ̀ wà láàyè. Ẹ̀mí mímọ́ Ọlọ́run yóò máa tọ́ ayé wa sọ́nà. Agbára Ọlọ́run tí kì í mú kéèyàn ó ṣìṣe yóò bà lé wa. Gbogbo ẹ̀yin tájùmọ̀ gbọ́ àdúrà òwúrọ̀ ọjọ́ ìsinmi yìí àti ọ̀rọ̀ ìyànjú yìí, bí Olúwa ti ń bẹ tẹ́mi rẹ̀ wà, ọ̀rọ̀ tẹ́mi àti yín gbọ́ lónìí ní ilé ológo kò ní sọ wá dẹni ìtanù. Ọ̀rọ̀ yìí kò ní jẹ́rìí gbé wá sí ibi. Agbára Ọlọ́run kó dì wá mú. Bá a ti ń lọ ibi iṣẹ́ wa nínú ọ̀sẹ̀ tuntun, tá a sì máa lọ jọ́sìn fún Ọlọ́run nínú ọ̀sẹ̀ yìí, Ọlọ́run kó pa ẹ̀mí àti yín mọ́. Ìjáde àti ìwọlé wa kí àánú Ọlọ́run kó wà níbẹ̀. Bá a ti ń lọ sí ilé ìjọsìn wa, ààbò Ọlọ́run tá a ó fi gbàdúrà, Olúwa kó yọ̀ǹda rẹ̀ fún wa. Gbogbo ẹ̀yin tẹ́ ti jọ gbàdúrà lórí afẹ́fẹ́, tẹ́ ti rí pé ti sin Ọlọ́run ní kùtù òwúrọ̀ yìí nínú ọkàn yín, Ọlọ́run yóò gbọ́ ti yín. Lórúkọ Jésù, ẹ ò ní wá lásán. Àánú Ọlọ́run tí ń fọ̀hún fún ayé ènìyàn tí mú káyé èèyàn ó gba ìgbésókè yóò bà lé ayé yín. Bẹ́ẹ̀ ti wá yin Olúwa lówùúrọ̀ ìtajùmọ̀ jọ́sìn níwájú Ọlọ́run lówùúrọ̀ yìí, lórúkọ Jésù, ire gbogbo tèmi àti yín ń béèrè, Ọlọ́run májẹ̀mú yóò ṣe fún wa. Àánú Ọlọ́run yóò fọ̀hún níbi gbogbo tí ọ̀tá ti lóun fẹ́ dá èmi àtiwọ́ dúró. Ọlọ́run ò ní gbà fún wọn. Ọwọ́ àtúnṣe Ọlọ́run kó bà lé ayé wa. Mo ní kó bà lé iṣẹ́ wa. Ìgbésókè ńlá ni mo béèrè nínú ayé mi, nínú ayé ìwọ tó ń gbọ́ ohùn mi. Ọlọ́run májẹ̀mú kó gbé wa sókè. Ibi gbogbo tí èmi àtiwọ́ ti gòkè, ọ̀tá ò ní rí wa jábọ́. Alágbára tó lóun ó já èmi àtiwọ́ bọ́, lórúkọ Jésù yóò wọ ṣàrá ìsàlẹ̀ lọ. Gbogbo ọwọ́ ogun tó ń kóra jọ tó lóun ò ní jẹ́ ká ní èrè níwájú Jésù, ọwọ́ ogun náà ó yá kó gbẹ dànù. Mo sọ ní orúkọ Olúwa lówùúrọ̀ yìí o, fún gbogbo ẹ̀yin tá a jùmọ̀jọ gbàdúrà ti òwúrọ̀ yìí ní ọjọ́ ìsinmi, gẹ́gẹ́ bí òní ti jẹ́ ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun tó sì jẹ́ Sunday àkọ́kọ́ lẹ́yìn àjíǹde. Ohun rere gbogbo tó ti kú nínú ayé rẹ, ohun rere gbogbo tí ọ̀tá ti gbọ́wọ́lé tán ní kò ní so èso rere, lórúkọ Jésù. Àjíǹde àti ìyè mo ló jí dìde. Àánú Ọlọ́run láyé mi láyé rẹ mo ló sọ̀rọ̀. Ilẹ̀kùn ìyanu gbọ́ o tí èmi àtiwọ́ ń kàn yẹn, bí Olúwa ti ń bẹ nínú ọ̀sẹ̀ tuntun yìí, Ọlọ́run máa ṣe ohun gbogbo tá à ń béèrè lọ́wọ́ Ọlọ́run. Àánú rẹ̀ máa dá wa lóhùn níbi gbogbo tí ẹ ti gbọ́ ohun àdúrà àti òwúrọ̀ yìí àti ọ̀rọ̀ ìyànjú yìí. Mo sọ ní orúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wípé àjíǹde àti ìyè yóò jí ayé mi àtiwọ́ dìde nínú oorun wa. Nínú oorun wa tí mò ń wí ni wípé nínú ibi gbogbo tí ayé wa ti gbé nílò ìrànlọ́wọ́ ṣùgbọ́n tí ọ̀tá fẹ́ já wa kulẹ̀, àjíǹde àti ìyè yóò gbé wa sókè. Àánú Ọlọ́run nínú ayé mi àtiwọ́ yóò sọ̀rọ̀ o. Ojú rere Ọlọ́run yóò mọ́lẹ̀ sí wa lára. Bá a ti wá ń lọ láti lọ jọ́sìn àti ní gbogbo ilé ìjọsìn tí a tún máa tẹ́ríwọ̀ lónìí, lórúkọ Jésù, ọ̀rọ̀ tẹ́ gbọ́ yìí ó máa mú yín wọnú ògo tuntun. Ayọ̀ Ọlọ́run máa kún ayé yín. Agbára Ọlọ́run ò ní fi yín sílẹ̀. Gbogbo ẹ̀yin ènìyàn tá a jùmọ̀jọ gbàdúrà lónìí, ṣe àkọsílẹ̀ rẹ̀ o. Kristi ní èmi ń bọ̀ kánkán, ó ní èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti san án fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ ti rí, ìbá ṣe rere ìbá ṣe búburú. Ìwọ tó wà lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ yìí, ọwọ́ Olúwa yóò pa gbogbo àṣìṣe rẹ rẹ́. Gbogbo búburú tó ti ṣe, ọwọ́ Ọlọ́run nù kúrò. Àánú Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ níbi gbogbo tí èmi àtiwọ́ bá fẹsẹ̀ tẹ̀ nínú ọ̀sẹ̀ yìí. Ilẹ̀kùn ìyanu wa kó máa ṣí. Bí a ti ṣe gbàdúrà yìí, mo ní ilẹ̀kùn ìyanu kó máa ṣí. Ojú rere Ọlọ́run lọ́tun ó yá kó dàpọ̀ mọ́ ayé wa níbi gbogbo tí èmi àtiwọ́ bá fẹsẹ̀ tẹ̀. Ẹ̀mí àwọn wòlíì kó gbabẹ̀ fún wa. Àánú Ọlọ́run kó fọhùn, ojú rẹ̀ kó mọ́lẹ̀ sí wa lára. Ìjáde wa lónìí àti ìwọlé wa, Ọlọ́run ìpè májẹ̀mú kó pamọ́. Àánú Ọlọ́run kó fọhùn. Bẹ́ẹ̀ lórí o. Àṣẹ ìpè Kristi gùn kò yí padà. Jésù Kristi agbára wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù.
èmi ni ajínrere Bọ́ládayọ̀ Olúṣọlá Oyètókè láti ìjọ Virtue of Christ Ministry. Gbogbo ẹ̀yin tí ẹ gbọ́ ohun àdúrà yìí, ẹ jọ̀wọ́ ẹ fi ṣọwọ́ sí àwọn ènìyàn yín gbogbo, bẹ́ẹ̀ sì ti ṣe fi ń ṣọwọ́ sí wọn tí wọ́n ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí. Ayé tiyín náà yóò máa tẹ̀síwájú. Ní òwúrọ̀ ọ̀la, àdúrà ìṣẹ́jú 5 máa wáyé àti ọ̀rọ̀ ìyànjú. Ẹ jẹ́ ká darapọ̀ mọ́ ní dédé aago 6 kọjá ìṣẹ́jú 15 ní òwúrọ̀ ọ̀la. Bákan náà ní òwúrọ̀ ọ̀la, gbogbo ènìyàn gbogbo a ní prayer line tá a máa gbé sórí afẹ́fẹ́. Ẹ máa pè sí ní aago 8 sí aago 12 òwúrọ̀ láti lè bá yín gbàdúrà papọ̀ pẹ̀lú gbogbo àlàkọjá yín. Mo sì sọ ní orúkọ Olúwa pé bí a ti ṣe jọ ń gbàdúrà nínú yàrá àdúrà wa, ẹ̀yin ọmọ Ọlọ́run yìí, ìyàtọ̀ yóò máa dé bá ayé yín. Ayé yín ò ní wà lójú kan mọ́ o. Ní ọjọ́ Tuesday bákan náà, ìpàdé Ṣílò, àyànmọ́ mi gbọ́dọ̀ gba àtúnṣe. Ìpele keje rẹ̀ máa wáyé, ó sì máa wá sí ìdánudúró. Ó tún dọdún tó ń bọ̀ nìyẹn. Ò bá gbìyànjú láti darapọ̀ mọ́ wa, nítorí ìpàdé yẹn máa wá sí ìdánudúró ní ọjọ́ Tuesday. Darapọ̀ mọ́ wa, ayé rẹ̀ yóò sì nítumọ̀, àyànmọ́ rẹ̀ yóò sì gba àtúnṣe. Ọwọ́ Olúwa kò ní fi wá sílẹ̀. A ó máa rí àánú gbà lójoojúmọ́. Ayọ̀ ni fún yín lọ́sẹ̀ yìí o. Ẹ lọ mú ìròyìn ayọ̀ wá. Kémi àti yín jọ jùmọ̀ yín Olúwa. Ògo ni fún orúkọ rẹ̀. Àlàáfíà fún yín. Ẹni ọjọ́ rere o. God bless you.